bẹ́ẹ̀ láwọn mọ̀ nǹkankan kò mọ̀ nǹkankan wá wọ áàpù tó ń lò tó fi stream ṣé wọ́n mọ̀ ó dẹ̀ mọ̀ nǹkankan ó ní mọ̀ education ni ò ní nígbà tí ò lọ léèwé áàpù tó fi stream bó ló ṣe mọ̀ níjọ́ tó ti jòkó ti áàpù náà tó ń jó kiri tó ń mì kiri níjọ́ náà lọ́hùn àwa wò pé kò sínú ayé níjọ́ tó máa jáde báyìí á padà bá ń wájú ṣe rí nígbà míì bẹ ìmọ̀ ò lè gbé yín débi tẹ́ ń lọ talent ò lè gbé yín débi tẹ́ ń lọ skills ò lè gbé yín débi kankan loyalty. mo fẹ́ jẹ́ oyè ọ lónìí pé kò sẹ́ni tí ò ní mọ̀ o òyìnbó ni ò mọ̀ o kéwú ni ò mọ̀ o òun náà mọ̀ nǹkan kan o ẹni mọ̀ èèyàn ìmọ̀ ni o ẹni mọ̀ ọ̀nà owó ìmọ̀ ni o bẹ́ẹ̀ láwọn mọ̀ nǹkan kan kò mọ̀ nǹkan kan wá wọ áàpù tó ń lò tó fi ń stream ṣé wọ́n mọ̀ ó dẹ̀ mọ̀ nǹkan kan ó ní mọ̀ education ni ò ní knowledge and education ọ̀tọ̀ọ̀tọ̀ ni education inú class láti ń kọ́ yẹn kákà òun ló jẹ́ education àwa ní western education the boy the girl àwa ní arabic education àtúndì àmọye education mi ṣe wá rí knowledge wọ́n máa ń kọ́ yẹn nínú class wọ́n dẹ̀ máa ń kọ́ nínú ayé nígbà tí ò lọ léèwé áàpù tó fi ń stream bó ló ṣe mọ̀ níjọ́ tó ti jòkó ti áàpù náà tó ń jó kiri tó ń mì kiri níjọ́ náà lọ́hùn àwa wò pé kò sí nínú ayé níjọ́ tó máa jáde báyìí á padà bá ń wájú má fojú wo pé lágbájá ò tẹ̀ wá mọ̀ nǹkankan níbi tí wọ́n ti wo pé kò lè ka àrùdù kò lè ka bàlágà òun ti mọ kinní kan tẹ́yìn ò mọ̀ ó lè ti já sí Facebook kó ti mọ̀ ṣe nǹkankan lọ́nbẹ̀ níjọ́ tí ó bá kàn jáde báyìí ẹ̀kàn kan ni pé ìwọ náà ládùúgbò àwọn èèyàn báyìí wájú rẹ lórí Facebook ẹ̀yin máa wo ra yín wá pé lágbájá yìí ò ní nǹkankan tó fẹ́ báwọn èèyàn sọ ẹ̀yin tẹ́ ẹ ní tẹ́ fẹ́ báwọn èèyàn sọ sẹ́yìn mọ̀ pé bìkan wà ní. ẹ tẹ̀lé mi o àlìílìmù àfúdọ́lù mọ́tí ló bé fàtọ́. ẹ mọ̀ pé àṣìgbọ́yé ni kó máa wò pé àlìílìmù kéwú àfúdọ́lù mọ́tí ló bé òun ni tó fi ń dáa jù téèyàn wà lọ ó jókòó síbẹ̀ ṣé àlìílìmù wà jọ ọmọ kéwú àlìílìmù àfúdọ́lù mọ́tí ló bé ìdá nǹkan mọ̀ ọ̀gá tó yẹ kéèyàn wà láyé ni pé kémi náà dá nǹkan kan mọ̀ fatọ́lìbù gbogbo ẹnikẹ́ni tó bá ti lè dá nǹkan mọ̀ min arjahi nasi mizana wa burhana yóò tẹ̀sùn wọn láyé wọ́n dá mọ̀ ní nǹkan nígbà tí fẹ́ kan lé ẹ wà ẹni tó lè kan lé ẹ wà lọ ẹni tó bá ti mọ tá à ń pè lóríire ní orí oríire gbogbo tó o bá ń wá tó o bá ti dá mọ̀ ó lè rí ó ń wá oríire wọ́n á béèrè lọ́wọ́ pé kí lóríire lọ́dọ̀ rẹ ó rí júwe ohun tó ò rí júwe bó ló ṣe fẹ́ rí bó kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ò ní mọ̀ bó mú lé ọlọ́wọ́ ò ní mọ̀ ẹlòmíì ń wá owó báyìí pé èmi náà ti ń wá ní tí màá fi dolówó dọlọ́lá wọ́n dẹ̀ gbé góòdù lé lọ́wọ́ ó sì tà ń gbàǹjo ìgbà tí ó mọ̀ pé góòdù ni ló fi jẹ́ wípé tó o bá lòun wá oríire àkọ́kọ́ ọ̀nà tí wàá gbà fi rí oríire ni kó o mọ tó ń wá ìyẹn ni wọ́n ń pè ní ìmọ̀ lọ́lọ́run fi sọ fún ànábì wa Muhammad nínú hadisul kudusi wípé fa'arifuni kẹ́ tó sin lọ́hun ẹ kọ́kọ́ wá ọlọ́hun tẹ́ bá ti wá ọlọ́hun tẹ́ ẹ mọ ọlọ́hun ìgbà yẹn lè lè sin ọlọ́hun wa man lam ya'rifuni ẹni tí ò bá wá mọ̀ mí fa kayfa ya'buduni bó ló ṣe fẹ́ sìn mí ẹni tí ò bá mọ̀ tá ń pè lóríire bó ló ṣe fẹ́ wà tó bá sọ wípé knowledge is a ladder to success in tí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé ìmọ̀ òun ní àkàbà tá a gùn débi oríire kí wá ń ṣe ìmọ̀ òyìnbó o kì í ṣe ìmọ̀ kéwú o ìtumọ̀ rẹ̀ ni wípé ṣó o mọ in tó ń jẹ́ oríire gangan tó bá ti lè mọ̀ wàá rí òun làwọn Sheikh Adam rahimahullah ta'ala àwọn mọ ohun tó ń jẹ́ oríire ní wípé kọ́kọ́ mọ lé mi lọ́wọ́ kí n dẹ̀ rí làákàyè wọn yè kí n kọ́ wọn lẹ́sìn Sheikh Adam ní ti bá ti lè rí yẹn ṣe mo ti ṣoríire nu gbogbo ayé wá ń lé mọ́tò Sheikh Adam ní kò já mọ́ nǹkan kan gbogbo ayé ń lé ilé wọn ní kò já mọ́ nǹkan kan ṣé ẹ mọ̀ pé mọ́tò ilé owó ẹ mọ̀ kó ríire ni àmọ́ lọ́dọ̀ Sheikh Adam kì í ṣoríire níjọ́ tí wọ́n padà wá ráwọn ọmọ tán
táwọn ọmọ náà yàn tán yanjú á kà wọ́n kún olórí àbá kà wọ́n kún wọn. ibi tó lówó náà bá jókòó sí tọ́lọ́lá bá jókòó sí tápàṣẹ bá jókòó sí ṣé adábọ̀ jókòó sí àbí wọ́n jókòó síbẹ̀. gbogbo onígbọ̀nà kan náà kókó bẹ̀ ni pé káṣà ti já síbi kan náà tí wọ́n bá fún èèyàn ní nǹkan tó bá ní kó fún èèyàn wàláhì kì í ṣe ẹni tó bá súnmọ́ jùlọ ló máa fún ẹni tó bá lóyà sí jùlọ ló máa fún. kò sí èèyàn náà láyé tó máa fún èèyàn kan ní nǹkan tó máa sọ pé lágbájá o torí pé òun ló súnmọ́ mi jùlọ ẹni tó o bá rí tó lóyà jù lèèyàn máa fún. Abubakari radiyallahu ta'ala ni kì í ṣe aráalé ànábì rárá o ọ̀rẹ́ ni o níjọ́ tó rí ànábì ọmọ rẹ̀ ló ní bàbá mi ẹ má jẹ́ kí ó ń sọ fún ànábì pé ọkọ mi ẹ má jẹ́ kí bàbá mi kírun tí bàbá mi bá lọ kírun yóò kàn mọ́ sunkún lórí irun ni yóò mọ́ sunkún ni Abubakari yóò mọ̀ ju kó kàn mọ́ sunkún lọ Aisha ní sọ bẹ́ẹ̀ o ànábì ni kódà kó sunkún jù bẹ́ẹ̀ lọ òun ni ó kírun ànábì ni gbogbo ẹnikẹ́ni tó bá kírun bẹ̀ òun ẹlẹ́kùn bẹ́ẹ̀ Abubakari ni kó kírun kí ló dé torí pé ó lóyà ó lẹ́gbọ̀n ó lábúrò ó ní cousins ṣe rí nígbà míì ń bẹ ìmọ̀ ò lè gbé yín débi tẹ́ ń lọ talent ò lè gbé yín débi tẹ́ ń lọ skills ò lè gbé yín débi kankan loyalty lápájá nígbà tó wà ń bí báyìí ó wà ń bẹ̀ tán yán